Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ sí Sunday Ìgbòho. Sàmọ̀kọ́ tẹ̀yìn bá jọ ọmọ Ìbàdàn tó bá ń gbé kó wọ́n mọ̀ pé ní bàbá Ìbàdàn, wọ́n lè mọ̀ pé ẹlẹ́ni àpè ní Ìbàdàn. So ọ̀pọ̀lọpọ̀ yẹn tó bá ń gbé ìlú òdì kejì tó bá jọ ọmọ bòmí ó kọ ìlú tó ti wá yẹn náà máa fi pè é níbi tó ń gbé. Èmi náà jẹ́ kan nínú ẹni tó kópa nínú ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá gbọ́ sórí ogun yẹn tó ń gbọ́ gbogbo pa tí mo kó mẹ́rin pé ọkùnrin mẹ́rin ogun bàbá yẹn ń gba ogun ó ṣe báyìí ó máa ń jẹ́ kí ẹlòmíràn pé ọkùnrin ni, akíkanjú ọkùnrin ni. Gbogbo wàhálà Ládọjà àtàwọn bàbá dídí búmbàdàn náà, gbogbo àwọn tí wàhálà yẹn sojú wọn, wọ́n fẹ́ impeach Ládọjà, wọ́n fẹ́ yẹ Ládọjà ń pò, wọ́n fẹ́ gbàjọba lọ, wọ́n fẹ́ yẹ Ládọjà jẹ nǹkankan tí mi dẹ̀ dúró tì ń gbà yẹn. Gbogbo àwọn tó rí pa tí mo kó láti pé kán mọ̀ rí Ládọjà yẹn jẹ́ ń gbà yẹn. Sùtẹ́lómi bá rí mi èrò yẹn pé ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nìyẹn bí wọ́n ṣe bọ́ta ṣe pọ̀ tó Ọlọ́run ṣẹ́gun wọn fún. Èròǹgbà mi lórí ìgbésẹ̀ àwọn Fúlàní yẹn ni pé ẹnu Yorùbá gbọ́dọ̀ kò. Tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ ká bá Fúlàní jà, káwọn bàbá wa, gbogbo àwọn ọba wa, gbogbo àwọn bàbá wa wọ́n ṣáájú kàn pè wá sí mítì kan dẹ̀ fún ara pé tó àwọn ọmọ yìí o kí ròyìn dé sì gbé kí gbogbo ayé rí pé tó àwọn ni wọ́n sọ pé tó ká kojú wọn gbogbo ibi tí yàrá ti fẹ́ jẹ Yorùbá ká fèsì ibẹ̀. Ọlọ́run mọ̀mọ̀ mú wa, agbára mélòó wà làwọn Fúlàní wa ní, wọn ò tó ń tó ń pera wọn, wọn fọlọ́gbura fún yín, wọn ò tó ń tó ń pera wọn. Ọlọ́run bá lódùmarè ń gbọ́. Ṣùgbọ́n tá a bá ní nǹkan tí àwa náà ní lọ́dọ̀ àwọn bàtà jogún náà bàbá ká bẹ̀rẹ̀ sí lò ń sìn ká bọ́ta wọ́n sọ wá lóko míì. Táwọn bàbá bá mọ̀ pé yà ń jẹ àwọn Yorùbá kàn pe gbogbo wa sí mítìn, kàn pe Ọọ̀ni, kàn pa Láàfin, kàn pa àwọn bàbá Àwùjalẹ̀, gbogbo àwọn ọba yẹn tó bá jókòó kàn wá pè wá, kàn invite gbogbo wa wá. Ọlọ́run bá lágbára, èmi ò tó nǹkan kan, àwọn tó tún lágbára jùlọ wá lọ pọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kàn pe gbogbo wọn jọ. So tí èsì tó máa pè wọ́n jọ tó bá mọ̀ pé lè kan ru wa náà ipá náà sì lè ní pátá lè kó kàn pè wá káwájọ jókòó káwo bá ṣe fẹ́ ṣe tí ò ní sí nǹkan kan ẹ̀mí gbọ̀n kankan mọ́. Ẹlòmíràn gbọ́n gbòó ni kò kú rí mi rí, ẹlòmíràn ní ó lè kọ̀máǹdì mọ́, ó lójú àwọn tí mo ṣe lójú wọn rí, ẹlòmíràn ló lè ṣe báyìí, ẹlòmíràn tí bá ṣe kan lójú ẹ̀ yóò sọ 10 ṣé nǹkan tí mo sọ yìí, ẹlòmíràn sì ní ẹnu ni. So àwọn tí wàá mọ́ sọ pé nu nìyẹn, èmi mọ́ bẹ Ọlọ́run kí nǹkan dẹ̀mí àti wọn pọ̀ wọ́n lè rí pé kì í sọ̀rọ̀ ẹ̀nà. Ṣùgbọ́n pé kẹ́nìkan wá lóhun dìde ṣe èmi ìwọ ni mi Sunday Igboho mo wá bọ́ ọ̀tá o àbá nígbà tí wọ́n bá fi dọ̀tún la Buhari ó pàṣẹ láti Àbújá sọ́jà tí ó ka mọ́ta nkìdé yóò ju tó gun Boko Haram tó ń jẹ́ ilẹ̀ Haúsá lọ, wọn ò ríra wọn bẹ̀ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn ẹ̀ rí i pé wọ́n yìí máa lọ́wọ́. Gbogbo táwọn ń ṣe ilẹ̀ Haúsá tó ń mú jẹ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn wọ́n yìí máa lọ́wọ́. Torí pé àwọn Yorùbá kan náà ni ó lọ bá wọn lọ́hùn tí wọ́n sọ pé àwọn ọmọ bí wọ́n ṣe wọ́n ṣe nu pa ẹ̀ làwọn ọmọ ayákìlá làwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n yẹn ta la parí ta ìyá yóò la parí ìbíjà yẹn làlá fẹ́ gbé ó tó fi gba sùúrù nìyẹn ó gbọgbọ́n kì í ṣe nǹkan tí yẹn kàn kágbádá ọrùn tó kó funpa tó kó lóńdè tó gbé bọ̀kọ́rùn tó lọ́fẹ́ lọ pàdé Fúlàní o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ di nǹkan mímọ́ yẹn lọ́wọ́ àfi kéèyàn jókòó kó lọ́wọ́ àwọn bàbá yẹn táwọn bàbá yẹn ó ṣèwé kán sáyìn fún wa pé àwa la ṣèwé fún yín pé ìyà gbọ́dọ̀ jẹ Yorùbá gbogbo bíkíbi tí ilẹ̀ Yorùbá dé ẹ lọ ṣàbò lórí ẹ̀pọ̀ àwọn ọmọ tẹ bá mọ̀ ń bẹ kẹ́ ṣàbò àwọn ọmọ ń bẹ lẹ̀lẹ̀ bàbá mi àwọn ọmọ Yorùbá ń bẹ ńlẹ̀ tí wọn ò ní sá rárá. Àwọn ọmọ tẹ́wọ̀n tán jó àwọn ọmọ tẹ́wọ̀n tán jókòó wọ̀nyí wọ́n yìí sọ wọn ìṣẹ́ran rírọ̀ but ọgbọgbọ́n àlèkè sọ pé ẹ mọ lọ sí Ìkirè ibi tí wọ́n ti ń kidnap Yorùbá ẹ mọ lọ Òṣogbo ẹ mọ lọ lọ́rin ẹ mọ lọ sí yóò di nǹkan mímọ́ wa lọ́wọ́ tó bá ti dá wọn lójú pé àwọn làwọn bí wa àwọn sì làwọn bàbá àwọn ni bàbá wa lẹ̀ Yorùbá ń bí wọ́n sì ṣe bàbá burúkú wọ́n dẹ̀ sọ̀dàlẹ̀ bàbá tí fìyà jọmọ káwọn náà bá gbádá rẹ̀ kàn ó tì wá síwájú bàbá lọ bàbá nílọ káwọn bá gbádá rẹ̀ kàn ní ká nìṣó níbẹ̀ bàbá lọ bàbá nílọ bá wọn gángan ò ṣe bẹ́ẹ̀ torí ohun táwọn bàbá kan náà ń bẹ tó ń gbà ń bẹ̀ àwọn oníṣẹ́ jù bá ń lọ bọ̀ táwọn bá jẹ́ bàbá dáadáa tí wọ́n dẹ̀ fẹ́ fi àtúbọ̀tán rí lẹ̀ fáwọn ọmọ wọn kò yẹ kí wọ́n gbàbọ̀dẹ̀ fún Yorùbá ó yẹ kí wọ́n pè wá ká bọ́ta ni káwọn dẹ̀ dúró tì wá pé ó yẹ nìṣó níbẹ̀.